fídíò tá a fẹ́ wò yìí mo bẹ̀ wá lórúkọ náà bẹ̀ jẹ́ ká wò láti bẹ̀rẹ̀ ká wò dópin. N tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà ó ní mo fẹ́ sọ ńbẹ̀. Mo fẹ́ ká wo fídíò yìí ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò ká wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ká kọ́gbọ́n ńbẹ̀. Sẹ́yìn lè gbàgbọ́ tí wọ́n bá tiẹ̀ sọ fún yín sẹ́ lè gbà wípé olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà bí wọ́n ṣe popular tó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí ká má sọ orílẹ̀-èdè mi gbogbo orílẹ̀-èdè àti Ìgbò ni àti Haúsá ni àti Middle Belt ni àti Yorùbá ni gbogbo èdè tó bá lè kọ́ jẹ́ tó wà Nàìjíríà yìí kì bá wàá ṣàlejò gangan lọ́wọ́ Nàìjíríà yìí tí ń gbé orílẹ̀-èdè yìí kì bá sọmọ onílé kò sẹ́ni tó sọ pé wọn mú lè Sunday Igboho. Béèyàn bá rí wọn rí lójú ẹ ti rí fídíò wọn rí ẹ ti rí àwòrán wọn rí picture. Dẹ́yìn jẹ́yìn wá lè gbàgbọ́ tí wọ́n bá sọ fún yín àbí tẹ̀ kàkà bìkan wípé àwọn kan ta ilé olóyè Sunday Igboho ilé tí èsì kékeré, àwọn kan ta ilẹ̀ olóyè Sunday Igboho nílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ kékeré, wọ́n dẹ̀ tà á wọ́n dẹ̀ gba receipt, wọ́n tà á fún wọn wọ́n dẹ̀ gba receipt. Ẹ̀wà rí yẹn ní tí mo fẹ́ ká fàyọ ká fi kọ́gbọ́n bí ọ̀rọ̀ yìí ni wípé kò ń ṣe pé kí wọ́n ta ilé ta ilẹ̀ tàbí ta dúkìá èèyàn ńlọjẹ́ titun ńlọjẹ́ ń tà rírí tàbí ńlọjẹ́ ń tí a ò gbọ́ rí, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé yẹ̀ wò. Ta gbogbo wa la mọ̀ òdú ni bàbá ìyẹn olóyè Sunday Igboho, wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ, ẹrú ikú ni bàbá, ẹrú jẹjẹ tí ń ba rẹ̀ lẹ́rù. Gbogbo wa la mọ̀ pé jagunjagun ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà, owó baba dami. Gbogbo wa la mọ̀ wípé akíkanjú èèyàn ni bàbá. Ibi tá a dẹ̀ fi mọ̀ because táwọn mi máa sọ wípé irọ́ ni òótọ́ ni ibi tá a ti mọ̀ kákan yẹn ọ̀nà kan láti sọ. Ẹ wò gbà tí ìjọba Buhari wọ́n ní a kó over 5,000 soldiers lọ sílé olóyè Sunday Igboho wípé àtòkú àtàyè òun gbọ́dọ̀ rí olóyè Sunday Igboho wájú òun báyìí. Dẹ̀ má jẹ́ ká tara wa, kí ni àwọn jagunjagun wà fún lórílẹ̀‐èdè àwọn soldiers? Kí wọ́n pààyàn kí wọ́n pàlú rẹ́ tẹ́ bá ti fún wọn ní ọ́dà. Wọ́n sì sọ fún wọn pé ìdí ni ọ̀yá go and do your work. Kò sí tó fẹ́ ka àwọn wípé wọ́n mẹ́ni yẹn rí wọn ò mọ̀ rí, iṣẹ́ táwọn gbà nìyẹn. Ìjọ náà wọ́n á fún wọn ṣe, ẹ̀rí pọ́ lọ́wọ́ fún wọn ṣe. Dẹ̀ má jẹ́ kí n tàn yín, ẹ má jẹ́ kí n tàn yín. Agbára wà o, agbára ìbílẹ̀ wà, agbára àwọn bàbá wa wà, agbára ìbílẹ̀ wà tí wọ́n ń pè tí sì ń jẹ́ tí ń dáyà lóhùn ní gbogbo ìgbà tí kìí ṣe pé dẹ̀nsẹ̀. Dẹ̀ irú èèyàn wo gangan lolóyè Sunday jẹ́, irú ọmọ wo gangan ni wọ́n jẹ́ láti ìpìlẹ̀ ayé wọn. Tá a bá ní parọ́ láwọn tó súnmọ́ bàbá tí wọ́n ń sọ wọ́n lákàndá èèyàn lolóyè Sunday Igboho. Àkàndá èèyàn ẹni tọ́lọ́run mọ̀ tó dá alágbára tó wá tún gbé ilé alágbára lọ́wọ́ kí wọ́n ru lágbára. Nítorí pé àwọn tó súnmọ́ bàbá tí wọ́n ń sọ wọ́n ní bàbá olóyè tí Sunday Igboho bàbá wọn gangan bí àwọn gangan ni wọ́n ń pè ní Ògún abẹnugọ̀ngọ̀ tí wọ́n ń pè tí sì ń jẹ́ tí ń dáyà lóhùn. Dẹ̀ wọ́n ní àjogúnbí ní agbára bàbá. Kò ń ṣe agbára tí yàn kàn rú lọ́sàn kan rẹ̀ kan pé jẹ́ lọ ṣùgbọ́n eléyìí jẹ́ lọ sí eléyìí jẹ́ lọ sí eléyìí jẹ́ lọ sí eléyìí jẹ́ lọ sí eléyìí. Ẹ rí i pé tọ́lọ́ máa fẹ́ kẹ́ ẹ̀dá Ọlọ́run máa kẹ́ tán pátápátá ni. Ọlọ́run máa kẹ́ ẹni yẹn látòkè délẹ̀ ẹgbẹ́ méjèèjì àti ìsàlẹ̀ everywhere tí ò ní kù síbi kankan. So tí wàá fi ń yé wa wípé olóyè Sunday Igboho jagunjagun gidi ni tí wọ́n sì jogún rẹ̀ lọ́wọ́ bàbá tó bí wọn lọ́mọ. Ṣé ẹ mọ̀ pé ìtẹ̀yàn lọ rà ó yàtọ̀ fún àjogúnbá o, ó yàtọ̀ fún ìtẹ̀yàn jogúnbá lọ bàbá èèyàn. Ìtẹ̀yàn jogúnbá yẹn
ẹrù jẹjẹ ní ẹrù jẹjẹ tó wá jẹ́ wípé ẹ wá rí wípé ọ̀nà tí wọ́n gbà tí bàbá tó bí olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà ọ̀nà tí wọ́n gbà tọ́ bàbá ọ̀nà ìtẹríba pátápátá ni ọ̀nà kéèyàn pọ́n aṣíwájú lé kéèyàn pọ́n àgbàlagbà lé kéèyàn pọ́n àwọn tó bá yẹ kéèyàn pọ́n lé tẹ́kọ̀ di túláṣì òdi dandan kéèyàn pọ́n wọn lé láì ní sẹ́ẹ̀kù láì ní tijú láì ní fìpó tóbi. Dè àwọn tó jọmọ lẹ́yìn náà ọlápọ̀nlé tó lè Sunday gbọ́dọ̀ ìgbólóyè olè Sunday Ìgbòho náà gbọ́dọ̀ ṣe fún gbogbo wọn bí wọ́n bá ṣe ń pọ́nlé òun náà lápọ̀nlé tó ń ṣe fún wọn tí wàá fi ń yé wa wípé tá a bá wò wọ́n dáadáa tàbá wọlé Chief Sunday Ìgbòho dáadáa a rí wípé alágbára bàbá believe it or not alágbára ni wọ́n tí kò dẹ̀ fi ṣe ìgbéraga ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ síwájú sí ẹ̀yin lè gbà gẹ́gẹ́ bó lè Sunday Ìgbòho báwọn yẹn ṣe bẹ̀rù wọn tó nílùú Ìbàdàn kì í sí Ìbàdàn nìkan o mo kà dákọ̀ Ìbàdàn nìkan ni tó láwọn tó lọ kógun bá baba ń jọ́ kínní àná tí wọ́n pààyàn sílé baba tí wọ́n bà dúkìá jẹ́ lọ rẹpẹtẹ àlẹ́jẹ́ lè tà ń gbọ́ wípé wọ́n ní à ń kó aṣọ agbára baba bí mo fẹ́ sọ kankan fún wa ìtọ́jẹ́ kémi ọmọ ń gbà yẹn wípé wọ́n kó aṣọ baba because baba bá dress ibi tí àwọn àdó ti hàn yẹn aṣọ yẹn ń gbà wọn kó dọ́dọ̀ tiwọn mo padà wá lórí magazine kan tí wọ́n pléèsì ìdírẹ́sì bàbá tí wọ́n pléèsì aṣọ yẹn kalẹ̀ tó fi hàn wípé aṣọ gangan ni ẹgẹ́ tí mo sọ yẹn ṣe yìí dẹ́n báwo laṣọ yẹn ṣe padà sọ́dọ̀ bàbá ẹ̀rí pa nǹkan sọ wípé wọ́n ti gbàgbára bàbá wọ́n ti gbàgbára wọn kò sí tó lè ṣe mọ́ kọ́ sá lọ kókó ńlu ni ẹ bá wọ̀ lọ òní wọn pa wọ́n sì wá wọn sẹ́yìn kò sẹ́ni tí ò ní kú kọ́lọ́mọ̀jẹ̀ ká fọjọ́ lọ́jọ́ lọ dẹ́ẹ̀tọ́ tí bàbá ń jà fún ìjà tí bàbá ń jà ṣé ọlọ́run gangan tí yóò dákẹ́ kọ́mọ wo bàbá ràn láéláé ọlọ́run ò lè dákẹ́ kọ́mọ wo bàbá níran ọlọ́run gbọ́dọ̀ wà lẹ́ torí wípé olóyè Sunday Ìgbòho ọjà fúnra wọn odidi ìran wọn ni wọ́n ń jà fún wípé ìran mi gbọ́dọ̀ kúrò lóko ẹrú ìran mi gbọ́dọ̀ kúrò lọ́wọ́ pípa ìran mi gbọ́dọ̀ kúrò lọ́wọ́ yíyàn jẹ ìran mi gbọ́dọ̀ kúrò lọ́wọ́ ká máa ba dúkìá jẹ́ ká máa pààyàn ká máa gbéyàn ká máa gbó lọ́wọ́ wa ká tún gbó lọ́wọ́ mi ká tún pa wọ́n ká máa bá lóbìnrin sùn ká máa bá nkókó wa jẹ́ ìran mi gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ finally nítorí mú kí bàbá ó fi bẹ́ẹ̀ wulẹ̀ tì nìyẹn o nítorí wípé ọlá tọ́lọ́run ṣe fún bàbá ọlá tọ́lọ́run ṣe fún wọn ọkọjá abẹ́ má jẹ́ ká tara wa ọlá tọ́lọ́run ṣe fún wa pọ̀ tọ́já wípé tí ẹlòmíì bá nírú ọlá yẹn kò lè ẹ́fà dìde lọ́nà tí wọ́n gbà dìde yẹn níta mà kó ọlá ikú lọ ọlá ààyè lọ torí pé ẹni tó dìde wípé wọn ò ní yàrá mi jẹ tẹ́lẹ̀ wọn pàrọ̀ táà ń lọ báyìí gangan àwọn gan ti múra jà àwọn tẹ̀ ti múra jà kalẹ̀ already gbogbo táwọn yìí ti wà lọ́wọ́ wọn ìbọn wà lọ́wọ́ wọn àdá wà lọ́wọ́ wọn àkí wà lọ́wọ́ wọn ọ̀fà wà lọ́wọ́ wọn kò sí tí ọ̀fẹ́ sí lọ́wọ́ táwa náà sì mà tẹ́nìkan sì dúró wípé ẹ gbọ́dọ̀ kúrò ní tẹ́tírì mi yìí bá pé ẹ máa pa wá ni tọ́dẹ̀ wí tọ́dẹ̀ sẹ́ ẹ wò àárín yẹn dẹ́ wá jẹ́ ká gbé yẹ̀wò gẹ́gẹ́ bí n tí mo sọ táwa ló lè gbà gẹ́gẹ́ bó kálukú ṣe ń gúrò olóyè àwọn Fúlàní gúrò olóyè wọ́n ní táwọn bá gbọ́ olóyè Ìgbòho Sunday Ìgbòho àwọn sa eré kàbàkàbà àwọn sa eré tí kìí ṣe díẹ̀ tí kìí dẹ̀ ṣe pé àwàdà ni tí kìí ṣe pàwàdà tó ti ṣẹlẹ̀ rí tá a ti rí dẹ́sà wa lè gbọ́ wípé wọ́n ta ilé bàbá wọ́n sì gba rìsíìtì wọ́n ta dúkìá bàbá wọ́n talẹ̀ wọ́n sì gba rìsíìtì ẹ̀kọ́ tí mo wá fẹ́ ká kọ́ ń bẹ̀ gangan ni wípé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa wo wájú ẹ dẹ̀ jẹ́ ká máa ró ẹ̀yìn Ọlọ́run ló mọ ohun gbogbo o àwa jẹ́ wípé ẹni tí ó bá dúró nídùú wípé mo fẹ́ jà fún ìran mi kò ní wo gbogbo tó bá lè ṣẹlẹ̀ sí wọn ní ríro sọ wá jẹ́ wípé Ọlọ́run ọba nìkan ló máa jà fúnru wọn Ọlọ́run ọba nìkan ló máa jà fúnru wọn Ọlọ́run ọba nìkan ló máa jà then mo fẹ́ ká gbé wa débẹ̀ mo fẹ́ fi fídíò kan hàn wá ná tí n bá wá fi fídíò yìí hàn wá
mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ níwọ̀nba ráńpẹ́. inú wọn ń dùn bí mo ṣe wà lẹ́yìn òdì yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n ní sàwọn. inú wọn ń dùn bí mo ṣe wà lẹ́yìn òdì yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n ní sàwọn tó ti talẹ̀ àwọn tó ti ta dúkìá mi. ni wọ́n gbowó lọ. wọn fẹ́ kí n dé tó gbọ́ ta dúkìá mi àwọn tó ti gba dúkìá mi wọn fẹ́ dé ilé epo mi ti mẹ́jọ sẹ̀ sóga wọ́n sì gbà ẹni tí. ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ nítorí mi mú fídíò yìí wá ni wípé ká fi kẹ́kọ̀ọ́ ká fi mọ tó ń ṣẹlẹ̀ nínú ayé ká fi mọ tó ń ṣẹlẹ̀ sáwọn alágbára. ẹ rí wípé lórí Yorùbá nation kò ṣe Yorùbá nation lórí wípé wọ́n ń fìyà jẹ ìran mi wọ́n fìyà jẹ ìran mi mo fẹ́ kí ìran mi ó bọ́ lọ́wọ́ wàhálà mo fẹ́ kí ìran mi ó bọ́ lọ́wọ́ fìtínà ń ló mú kí olóyè Sunday Igboho tarabọ̀ tí wọ́n tarabọ̀. kódà mi níta yìí ẹ rí i pé àwọn tó bá ti ń wo fídíò mi bọ̀ látẹ̀yìn tipẹ́tipẹ́ látàyè gba Yorùbá nation Chief Sunday Igboho ó jẹ́ kí n mọ̀ pé Yorùbá nation wà torí pé bí wọ́n ti fẹ́ na flag yẹn gangan ló lé wọn mo ṣalábàápàdé fídíò yẹn lórí Facebook tí mo wo báyìí wọ́n tó bí mẹ́jọ tí wọ́n dúró tí wọ́n gbé flag yẹn dání tí wọ́n fẹ́ na sókè pé Yorùbá nation must stand mo wo fídíò yẹn then mo wá ronú gbà tí ọ̀rọ̀ ń lọ tí ọ̀rọ̀ yẹn ń lọ tọ́rọ̀ yẹn ń lọ tí rally ń lọ tí campaign ń lọ ni mo wá ń rò wípé torí mi mo lè Chief Sunday Igboho tẹ́lẹ̀ ìyẹn náà ló jẹ́ kí n mọ̀ wọ́n nígbà tí mo wá mọ̀ wọ́n mo á gbọ́ ìròyìn wọn gidi wípé ẹni yóò ṣe tálákà o olówó ńláńlá ni tọ́pọ̀lọpọ̀ yẹn dẹ̀ wà lábẹ́ rẹ̀ tó dẹ̀ ń ṣàánú pàápàá jùlọ ọkọ̀ ìrẹ́jẹ ọkọ̀ kéèyàn yẹ̀yẹ̀ jẹ wọ́n wá ń sọ oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe dẹ́ńbẹ̀dá bá ṣe rí làwọn èèyàn olóyin rẹ̀ ẹ má jẹ́ ká tara wa gbogbo tí kò le tó kò burú tó kò lóògùn tó kọ gbọ́dọ̀ ń gbọ́ tó kọ mọ́ gbọ́dọ̀ ń gbọ́ tó bí ọba ṣe rí wọ́n sì máa ròyìn rẹ gbàtí gbogbo ẹni máa ròyìn rẹ lójú rẹ àwọn tó bá rí ẹ wọ́n lè má lè ròyìn rẹ lójú ẹ bọ́gọ̀rọ̀ èèyàn ń bẹ tí wọ́n ò ní rí tó sì lè pàdé láéláé táyé parẹ́ kó àmì máa sọ̀rọ̀ rẹ níbi tẹ́ ẹ̀ lè rè pàdé ara yín ǹjẹ́ bá sì rè pàdé gẹ̀ ní dára yín mà ẹnìkan lè dẹ́nì kejì mà kẹ́ni tí a sọ̀rọ̀ nìkan wọ́n dẹ́ni yẹn mà ọjẹ́ lọ ẹ wà rí yẹn so ẹ wá wo tó ṣẹlẹ̀ nígbà tó lè Chief Sunday Igboho kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ṣé ẹ mọ̀ pé àwọn kan ń gbà ládùúgbò àkọ́mọ́ padà mọ́ báwa kan ṣe dúró ń do wípé kó padà ẹ dẹ̀ rí i pé ọgọ́rùn èèyàn lọ́wọ́ Yorùbá nation látara Chief Sunday Adéníyì Mẹ́kẹ́ Igboho torí tí wọ́n gan lóye kébì gan wọ̀ títóbi ọlọ́ba mo fi ṣèbúra ìgbà mọ̀ wọ́n pé ẹni tó lówó báyìí tọ́kàn ẹ̀ balẹ̀ tíyà ò jẹ́ tó wá bọ́ra alẹ̀ ti pé ìran Yorùbá gbọ́dọ̀ yọ kúrò nù wàhálà gbọ́dọ̀ kúrò nù ewu sẹ́mi tí mo wá jẹ́ tálákà tí ń jà fún yín níwájú wípé èmi ò ní jọ́ ìwọ̀n àjẹpẹ́ tí ọba jọ́ ìwọ̀n kan ṣe nìyẹn kò dẹ̀ róore bí mo ṣe bẹ́ wulẹ̀ tí kíákíá nìyẹn bí mo ṣe bẹ́ wulẹ̀ tí nìyẹn pápápá tájọ ń ṣe papọ̀ gbogbo program tẹ́ ń ṣe mò ń wò èmi náà ń post mò ń post látàrí pé ká lè bọ́nu wàhálà ká lè bọ́nu tòrò kí wá ṣèmi nìkan ọgọ́rùn èèyàn ló ti kọ́kọ́ wọ̀ kémi gan tó wọ̀ ọgọ́rùn èèyàn ló ti ń bá lọ ẹ wá wo wàhálà tí bàbá yìí ṣe ẹ wo iṣẹ́ takuntakun tí bàbá yìí ṣe ẹ wo ń tó ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ wípé ẹ̀mí bọ́nu lé wọn wọ́n pa àwọn èèyàn síbẹ̀ dẹ́ẹ̀ lómi ò tí ì ṣètò bẹ́ẹ̀ rárá tọwọ́ ìjọba fi tẹ̀ ẹ́ tí wọ́n fi pa á torí pé ẹ má jẹ́ ká tara wa nǹkan ń ṣẹlẹ̀ tẹ́ bá ń wo warfield mi ò pé Nàìjíríà yìí o àìmọye èèyàn ní ń kú lábẹ́lẹ̀ ẹ̀sùn pápá yìí lọ́lẹ́gbẹ̀ẹ́ ológun àìmọye àwọn èèyàn ní ń kú lábẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ní gbọ́ announcement tẹ́ ẹ̀ ní gbọ́ kankan wọ́n bá tiwọn lọ bá tiwọn lọ ẹ̀kan ní gbúrò wọn mọ́ náà ni ọ̀tá kò lè jẹ́ kó oríjọba tí wọ́n ṣe bọ̀ wá wọ̀nà tẹ́ ń gbà yọ sí bàbá ẹ̀wọ̀n bọ́lá ń sì kó bàbá yọ dẹ́n pẹ̀lú gbogbo ọ̀nà tó lọ́ọ́ fi kó bàbá yìí yọ ǹjẹ́ nìkan gbọ́dọ̀ wà ní ìran Yorùbá yìí mí sọ èdè mi o tó bá jẹ́ wípé ọmọ Ìgbò ni tàbí ọmọ Haúsá tàbí ọmọ ìran mi Ègèdè ni Gárà ni Zulu ni tán wá lọ ta ilẹ̀ olóyè Sunday Igboho kọ́ra mi ní sọ̀rọ̀ lórí rẹ̀ mi ní sọ anything ṣùgbọ́n ìran Yorùbá ọmọ Yorùbá tó dájú pọ́nbélé tí ọ̀làbùlà àwọn ló ta dúkìá olóyè Sunday Igboho sọ yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá dẹ́ni tó ta dúkìá èèyàn ẹni tí nǹkan lábàá yẹn ṣẹlẹ̀ sí tẹ́nìyẹn kúrò nílùú
ẹgẹ́ ti tí wọ́n ti gbogbo ara là ń pariwo pé ẹ má sálọ ni ẹ má dúró o mọ̀jàmọ́sá ni ìyá kíkanjú o ẹ má sálọ ẹ má dúró o ẹ má dúró o ẹ má dúró gbogbo là ń pariwo ńgbà yẹn láwa ta nífẹ̀ẹ́ wọn ta nífẹ̀ẹ́ Yorùbá torí pé èèyàn gbọ́dọ̀ ṣàyà kónkó síjọba èèyàn gbọ́dọ̀ ṣàyà kínkí síjọba ẹ wá rí yẹn gbogbo là ń pariwo tó lè ti Sunday fi lọ́gbà yẹn dáadé tí wọ́n ń gbà ládùúgbà pé kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè padà wálé láyọ̀ láìpẹ́ láì jìnnà láì ní farapa láì ní sí wàhálà láì ní sí fìtínà wípé tún já sí ti Republic of Benin kó tó di pé já sí Republic of Benin ẹ̀tún wò gbà yẹn náà tí a tún lo gbogbo ọgbọ́n tí wọ́n lo gbogbo ète pé wọ́n gbọ́dọ̀ dá wọn padà wá sí Nàìjíríà yìí tẹ́fi ní rárá wọn ò lè dá wọn padà ọ̀dọ̀ àwọn làwọn ti mú wọn àwọn làwọn ní right láti ṣẹjọ́ wọn bẹ̀ yẹn dẹ̀ẹ́jà ẹ̀sánwó gángan lólóyè sẹ́ẹ̀ sọpá èèyàn ni sọgbé èèyàn ni sọbóbìnrin sùn ni sọjalè ni sọgbẹrù ìjọba ni kí ni tó ṣe gan-an tóbi ní pẹ́ẹ́nlé káàkiri ṣé wọn èé jàfẹ́ tó èèyàn ni olóyè Sunday Igboho dìde ni ṣé wọn kì í jàfẹ́ tọ̀ ni wọ́n fi dìde tẹ́ ń jàfẹ́ tọ̀ bàbá wọn ẹ̀dẹ̀ ló wà lábẹ́ òfin ẹ lọ right dẹ́yìn téèyàn lè ṣe tó lè mú kí ọmọ léyìn káàkiri pé tí wọ́n bá ń ṣe níṣe jàǹdùkú tí wọ́n ń ṣe níṣe dàlúrú dẹ́n kí ló wá jọmọ́ yẹ gbogbo rálì tí Yorùbá Nation ṣe pátápátá èwo ni jàǹdùkú wà ń bẹ̀ èwo ni dàlúrú wà ń bẹ̀ ẹ rí i pé clear and clear kọ́dà báwọn èèyàn ṣe ń ròyìn wípé wọ́n ti ń ṣe rálì lágbàáyé throughout the world rálì Yorùbá Nation ti wáyé tí everybody ń sọ pé tí wọ́n yin Yorùbá Nation wípé Yorùbá Nation must stand and it's true Yorùbá Nation gbọ́dọ̀ dúró torí wípé ẹ má jẹ́ ká tara wa orílẹ̀-èdè tá a wà yìí ti ṣubú already orílẹ̀-èdè yìí ti ṣubú ó ti ṣubú ó ti kọjú sókè torí wípé agbára wọn ò kájọba tí wọ́n ń ṣe agbára wọn ò ká tó bá jẹ́ pé agbára wọn bá ká ni àyà lọ o àwà pẹ̀lú wọn o ìlú yìí gbọ́dọ̀ tùbà kó tùṣẹ́ jíjẹ mímu gbọ́dọ̀ rẹ́ everybody lọ́rùn gbogbo wọn la gbọ́dọ̀ máa rí jẹ tá a máa rí mu tó jẹ́ pé ìṣòro jíjẹ ó kú òfin kálukú àtọyún inú ni eyín òbí ẹ̀ ní pọ́yún inú ebi ò ní pa bàbá kò ní pa màmá kò ní pọ́nlé kò ní pàlejò tí jíjẹ mímu ó dẹrùn ètò mọ́tò ó dẹrùn ètò àgbẹ̀ nǹkan gbígbìn ó dẹrùn ètò ẹ̀kọ́ yóò túbà yóò tù sẹ́lẹ̀ di pé ọ̀fẹ́ la mọ̀ lọ skul kọ́dẹ̀ ń tọ́jà gbàdàgbà kó bá wù láti tó fọ́dẹ̀ education rẹ̀ kò ní na ń kọ́bọ̀ kọ́kàn lọ rẹ́gísítà ní ọwọ́ skul nìyẹn tó bá ti ní gbogbo nǹkan tẹ́ ń béèrè fún ẹ wá rí yẹn but ẹ wá wò ó gbogbo bẹ́ẹ̀ láwọn ṣe ń ṣèjọba yìí èwo ni wọ́n ti rí ṣe gbogbo ètò máa ròyìn fún wa pé wọ́n ṣe ọ́dà o ọjọ́ tìlú òyìnbó ọ̀fẹ́ ìjọ tá o àwọn tó ti ṣe kó tó bírù mi yìí ni lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn àwọn tó ti ṣe ni wọ́n ròyìn pé wọ́n ṣe dáa dẹ́nbà ṣe wá ń bọ̀ wá láti gbà tí wọ́n yẹn dì sí wọ́n ní ń bàjẹ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni tó fi di pé àwa yìí gan gbọ́jú ta rí pé kíní yìí ọ̀dà ń bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n ẹ wá rí yẹn so ẹ wá jẹ́ kájọ gbé yẹ̀wò ságbára wọn ká agbára wọn ò ká bọ̀kàkà tí wọ́n fi gbà àti gbogbo wọn jókòó papọ̀ tí wọ́n sọ̀rẹ́ńdà wípé bí tá a bá dé yìí tó kọ́mọ́ bàjẹ́ jù báyìí lọ bàbá ya náà kò di dandan kẹ́ ẹ bà orílẹ̀-èdè yìí jẹ́ pátápátá ká tó ya kò di dandan kẹ́ ẹ bà gbogbo àlàáfíà orílẹ̀-èdè yìí jẹ́ o kò sì di dandan kẹ́ ẹ bà gbogbo wọn àlùmọ́nì ilẹ̀ yìí jẹ́ kẹ́yìn wa kó gbogbo ẹ̀ sápò kẹ́ ẹ pin mọ́ra yín lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn kẹ́ wá nígbà yẹn tó ní àsìkò ti tó kí Yorùbá Nation kì í bù kákáwúsọ lọ kì í ṣerú yẹn là ń wá kì í ṣerú yẹn là ń fẹ́ ẹ wá rí yẹn lẹ́yìn ká padà sí ọ̀dọ̀ bàbá wọlé Sunday Adéníyì Ike Igboho Òòṣà tí a bá ẹ̀fà sọ fún yàn wípé ẹnìkan lè dìde tí ó ta ilẹ̀ bàbá kódà gba mọ́gbọ́n gan-an mo sì tún rẹ́rìn-ín pé bọ̀ ẹ̀kọ́ lèmi kọ́ mbẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ ni wípé ní máa ń sọ pé ìwọ ni máa sọ fún wọn pé ìwọ náà kọ́ Ọlọ́run ọba mọ̀mọ́ ni èmi kọ́ Ọlọ́run ọba mọ̀mọ́ ni kì í ṣe mí tẹ máa ń sọ pé ìwọ ni máa sọ fún wọn pé ìwọ kọ́ Ọlọ́run ọba màmá ni ìwọ kọ́ Ọlọ́run ọba màmá ni tí a bá ríyàn lójú èèyàn tí a bá yíyàn tí a bá ríyàn lójú èèyàn tí wọ́n ń sà ẹ́ tí wọ́n ń kì ẹ́ tí wọ́n ń lùlù tí wọ́n ń jó wájú ẹ pé kò sírù rẹ láyé irọ́ gbà ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní lójú èèyàn ni wọ́n ń bẹ̀rù èèyàn tí a bá ríyàn lójúkorojú báyìí
ìnìbẹ̀rù ń wà làpọ́nlé ń wà tí wọ́n bá ti ríyàn mọ́ ntọ́ wà lọ́kàn wọn gẹ́lẹ́ òun gangan ni wọ́n ṣe jáde náà fi máa ń sọ wípé ẹ̀yin alágbára ẹ fura o ẹ fura tọ́lẹ̀ bàbá náà lè máa fi ń palú ìpè pánsá ò fura pánsá já náà àjò fura àjá jìn bónílé ọba fura olè ní òkò lọ tọ́ba fẹ́ sùn lálẹ́ ká taná ilé po kadẹ̀ tún tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ká tọ́jú dúkìá o ká má bàa fara wa lólè lọ́wọ́ ẹ pé bàbá wa náà lè máa fi ń kọrin bẹ́ẹ̀ kẹ́yìn alágbára kẹ́yìn fura gbogbo àwọn tó yí yín ká kọ́lọ̀ rẹ yín o gbogbo àwọn tó yí yín ká pátápátá kọ́ ló fẹ́ràn yín gbogbo àwọn tó yí yín ká kọ́ ló ṣe ti yín lábẹ́lẹ̀ lójú o ojú rere lọ́pọ̀lọpọ̀ ń ṣe o ká dá wà nù wọn ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi mọ tá à ń ṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ wá súnmọ́ lágbára yẹn láti mọ̀dé agbára rẹ̀ láti gbé ṣubú ni láti pẹ̀gàn rẹ̀ at the end of the day ìgbọ́ bá wá ṣubú yakata tán tí ò lè dìde mọ́gbà làwọn sọ wọ́n sì tà á fojú hàn bí ọ̀tá láyé ìṣẹ̀ wá ní wọn pé àsáwọn ọ̀tá lélẹ́yìí agbára òní kan yín olóṣèlú gbòó àmì àṣẹ ẹ ò ní ṣubú dànù àmì àṣẹ ẹ wo iṣẹ́ takuntakun iṣẹ́ ribiribi tí bàbá yìí ṣe tábà tẹ̀ wá rí wípé ìran míì tàbẹ́yà míì fẹ́ gba ilẹ̀ wọn tàbí ẹ fẹ́ ta ilé wọn tàbí ẹ fẹ́ ta kankan tó jẹ́ dúkìá wọn sọ yẹ kọ́ ọmọ Yorùbá lọ́wọ́ kún sọ́kọ́ yẹ. lérí iṣẹ́ torí wọn ò sí. wọn ò ní lọ́nà tá a kó sápò ara wọn ìlú ègbò. tó ti ẹkún ó pin tipẹ́ ìlọ́dẹ̀ tẹ́mi ọmọ kìlọ̀ fún bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu pé ìgbẹ́ mọ̀ pẹ́ ṣèjọba kílẹ̀ ń wò tẹ́ fi ń bá kíní ìjẹ́ ti bẹ́ẹ̀ ṣe bọ̀ ni. ọ̀yẹ̀kùn ó ti jókòó lẹ̀ papọ̀ àtàwùsá ni àti Yorùbá ni àti Ìgbò ni àti mírúbẹ̀tì ni káwọn àwọn àgbààgbà ó ti jókòó papọ̀ ibi tá a bá dé ìyàgbára ọ̀ka mọ́ ẹjẹ́ á pín wọ́rọ́wọ́ kọ́mọ́ síjà kí wọ́n wá sí àtúnṣe tọ́tọ́ kí wọ́n ṣàtúnṣe tọ́ yẹ gbogbo tó bá wà ní igun kan kí wọ́n ṣàwọn ṣe sáwọn igun kejì náà ntọ́bọ̀ àwọn igun kan tí ó sáwọn yòókù kí wọ́n ṣe gbogbo ẹ̀ yíká kí gbogbo ọjọ́ ra wọn kí wọ́n kí àdábọ̀ kú ṣùgbọ́n kàkà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ rí. ẹ wo bí ẹ ṣe ń pa wá yìí ìgbésẹ̀ mélòó tó jẹ́ gidi níjọba gbé ṣé kọ́ ọmọ bẹ́ẹ̀lì wa jọjúmọ́ yìí náà ní tọ́yí tó wu àwọn àbí kún ó lé àwọn tí ń pa wá yìí gangan kún ó lé wọn kúrò láàrin wa bí wọn bá lè rí wọn pa kún ó lé wọn kúrò ká má gbúrò wọn mọ́ ṣebí ìgbésẹ̀ tó yẹ kún ó gbé nìyẹn ká pé ìjọba náà ló tún àwọn dúndùn wípé wọ́n ń bá wọn jókòó papọ̀ wọ́n bá wọn ṣe mítìnì papọ̀ ètí wọn bá ń fẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn pé táwọn ń fẹ́ nì wọ́n sì ṣe fún wọn ìyá sì ń jà wàrà àdúgbò òdì náwó lórí wa títí ọ̀dà iléèwé ọ̀dà àwọn àgbẹ̀ wọn ò tọ́jú wọn gbogbo nǹkan mèremère tó yẹ kí gbogbo ọmọ gbádùn papọ̀ kò sí ètò ṣe déédé iná ìjọba ò tiẹ̀ sí rárá iná ìjọba ò sí rárá ṣé bí n tí gbogbo wa fi dìde náà nìyẹn pé béèyàn bá mọ ibi téèyàn ti ń bọ̀ àìbi téèyàn ń lọ àìbò náà ń pè yẹ́sà mọ ibi téèyàn ti ń bọ̀ wá ẹjẹ́ dẹ́dúró láyé tiwa dandan kọ́ ni kẹ́sùn wá papọ̀ wọ́n bí wa papọ̀ ní ìrànwọ́ papọ̀ ó sì ti so ń kálukú agídí lẹ́ fi so wá papọ̀ gbogbo àwọn tẹ́ so papọ̀ ó ti so ń kálukú ó ti súnra Yorùbá ó ti súnra Haúsá ó ti súnra Ìgbò gan ó ti so ń kálukú ẹ̀yin tẹ́ ẹ jọ́gà yìí tẹ́ ẹ ń rere ń bẹ̀ ilẹ̀ so wá pọ̀ lágídí Nàìjíríà ti pín ọ̀rẹ́dì tẹ́ bá bí àwọn ọmọ Haúsá ṣe àárẹ̀ wa wọn ò ní pé tọ̀ kó kálukú ọba tiẹ̀ lọ ní ìnira yìí pọ̀ bẹ́ẹ̀ bá bí àwọn ọmọ Ìgbò tí wọ́n sọ fún yín nù pé kó kálukú ọba tiẹ̀ lọ bẹ́ẹ̀ bá bìran Yorùbá wọn ò ní pé tọ̀ ká pín in lọ́dà jù kó kálukú ọba tiẹ̀ lọ gbogbo dùn mú kálukú lára
ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ já síwájú wa ẹ̀yin tẹ́ ẹ ń rèrè ń bi nǹkan yìí lẹ so wá papọ̀ lágídí. Nàìjíríà ti já ọ̀rẹ́dì, Nàìjíríà ti pín ọ̀rẹ́dì, ẹ̀yin lẹ fọwọ́ wà mọ́ra wọn. Àlàfo ti wà ń bì ọ̀rẹ́dì, ó ti dẹmakéètì ara ẹ̀. Kóńkádùkọ́ bá tiẹ̀ lọ́kọ́ máa ṣe ẹ sáfẹ́ bàjẹ́ pátápátá. Ẹ fẹ́ kó wa sínú pákáleke kó tó di pé padà wáyú àdátì. Orí bẹ́ẹ̀ ní táwọn adé ń jà fún náà nìyẹn o, wípé ẹ má dàrú pátápátá débi wípé ẹ wà bà gbogbo ẹ̀ jẹ́ nígbà inú kálukú yẹn wà sá lọ ìlú èbó. Ǹjẹ́ bá pín tán lẹ́wà wà lẹ́nu yà ní mú wa pariwo ribiribi tó lè Sunday Igboho tí wọ́n ṣe kalẹ̀. Káwa gbọ́ pé ìran Yorùbá kan ìlọ́wà dìde lọ́nà talẹ̀ bàbá ń talẹ̀ bàbá tí wọ́n fún. Ṣe rí i pé ayé yìí dàbí nǹkan ẹni à ń torí wọn ní ajá ń torí rẹ̀ jà ó ní kí wọ́n kẹ́ tọ́níta ní kí ni wọ́n ń ṣe lẹ́ńkùlé òun. Wọ́n ń torí ọjà ajá ó ní kí ni wọ́n ń ṣe lẹ́ńkùlé òun. Ẹ jẹ́ ń gbé wa débẹ̀. Mo ṣe èyí pé mo ní ìsìn fún òun máa sọ di tí ó sì ṣèwé lòun ní. Mo sì ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni o. Mo wá lọ ilé ẹjọ́ pé èmi ni mo dé yìí. Ọdún méje a dey sign agreement ní 2017 èmi àtẹjọ sign agreement adájọ́ ní òun rèé. Mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ bí fídíò yìí ni o. Tó lè Sunday Igboho bá ń bẹ lára ń dì tí wọ́n bá gbalẹ̀ àwọn èèyàn tí wọ́n ń ralẹ̀ lọ́nà tọ́tọ́ tí wọ́n ra ilẹ̀ lọ́nà tó yẹ tí wọ́n fowó ara wọn rà á tí wọ́n sì fún wọn ń wé tí wọ́n sì fọwọ́ sí i tẹ́lẹ̀rí fọwọ́ sí i tẹ́ntọ́talẹ̀ fọwọ́ sí i tẹ́lẹ̀rí rẹ̀ fọwọ́ sí i fẹ́ ẹni tó rà tó fọwọ́ sí i tẹ́lẹ̀rí rẹ̀ náà tiẹ̀ fọwọ́ sí i tí wọ́n gbé fún lọ́ọ̀yà tí wọ́n sáyìn rẹ̀ pa tí wọ́n jẹ sáǹpù mọ́ tí lọ́ọ̀yà sáyìn sí i wọ́n sì tó ń gbalẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá ló tẹ́ bá lórí ọ̀fẹ́ láti múlẹ̀ Sunday Igboho láwọn àwọn àròyìn tá a ti gbọ́ ń pa wọn táwọn yẹn sì lóòótọ́ ni àlẹ́jẹ́lẹ̀ tá a ti gbọ́ ń pa wọn tí wọ́n lóòótọ́ ni pé kò sí rọ́ńbẹ́. Wọ́n ní bàbá yóò dòdò wípé ẹgbẹ́lẹ̀ rẹ̀ fún ẹdálẹ̀ rẹ̀ padà. Àwọn náà sì mọ bàbá ọwọ́ kan wọ́n dálẹ̀ padà àwọn iṣẹ́ bí. Ẹ wá wo sí ẹni tí ń jà fẹ́ni ẹlẹ́ni tí ń jà fún ọmọyànrí kọ́mọyànrí tí ń bá wọn tán sòrò wọn. Sọ wá yẹ kí ẹni tí ń jà fún wa yìí kún ó lé kú òǹlù. Àwọn náà láti ń pariwo pé kú òǹlù fún wọn mọ̀jàmọ̀sá nìyà akíkanjú tó bá mọ̀jà tí ọba mọ̀sá irú wọn ní bógún lọ sá mọ̀pọ̀ láyà mọ̀pọ̀ níwá mọ̀pọ̀ lẹ́yìn. Ó sì gbọ́rọ̀ sí wa lẹ́nu. Olóyè Sunday Igboho gbọ́rọ̀ sí wa lẹ́nu. Ṣé bí gbogbo àlà ń pariwo pé má dúró o eré tètè ń tẹkọ Agége má dúró o kò dẹ̀ dúró ọgbọ́rọ̀ sí wa lẹ́nu. Ṣé àwa ló yẹ ká tún wá dúró ara wa ló yẹ kó tún dúró ká dúró ń dò yí pé dúkìá tó kó kalẹ̀ lẹ́yìn bìlísì tó ti ṣe bàbá yìí tọ́jà pé ọlọ́sẹ̀sẹ̀ fẹ́ máa kó yọ ńbẹ̀ ni bàbá lọ́mọ kọ̀dísà tóun wà bàbá lọ́mọ tóun ti lose. Àìmọye nǹkan tí ó ṣe fẹnu sọ jáde fún Sunday Igboho pé mo ti lose nígbà mo ti lose àìmọye ni ò ní ṣe fẹnu sọ ní ọ wà nú àìmọye ni ò ní tìrántí ń ṣe yìí ó dìgbà tí lílo bá kàn án ni wọ́n tó rántí pé eléyìí ọmọ sí ń bẹ̀ mọ́ ẹ wo àwọn ilẹ̀ tí wọ́n ń lọ bẹ̀lẹ́ yọkọ̀ kan bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lè wọ́n nílé ti wú bí omi bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lè wọ́n ní kọ́mpìnì ti wú bí omi wọ́n ti gbalẹ̀ bàbá lọ rẹpẹtẹ ẹ wà nìyẹn ṣé bẹ́ẹ̀ wà lọ yẹ kó rí síbẹ̀ lọ yẹ kó rí. Ẹ tún wòye tí ń sọ lọ́wọ́ yìí sí báyìí ilé epo tó jẹ́ wípé filling station ilé epo tí wọ́n kọjá lọ́kọ́ ní àwọn kọ́ tó fàyìn gidi nífa wọ́n sì fi rẹ́ǹtì fẹ́ nìkan wọ́n líìsì ẹ̀ pítọ̀ bọ́dún mẹ́wàá lọ́ba fi lò ní o wọ́n sì ṣèwé àdéhùn lọ́ọ̀yà fọwọ́ sí àwọn náà fọwọ́ sí ẹni tó tẹ líìsì ẹ̀ fún náà fọwọ́ sí ẹlẹ́rìí fọwọ́ sí olóyè ò sí ńlé mọ́ wọ́n wà ní àjò wọ́n sì pa kádàrá rìsíìtì dà wọ́n pa kádàrá agirímẹ́ǹtì dà wọ́n yí sí wípé olóyè Sunday Igboho ti ta ilé epo fáwọn ó ti tà á fóun ìwé tí olóyè Sunday Igboho sì fọwọ́ sí ìníyàn fi kalẹ̀ tó lè tí èyí ṣèwé gangan olóyè Sunday sáyìn fún wọn ń gbé wa débẹ̀ sọ wípé ẹ̀kọ́ nílé ayé yìí ẹ̀kọ́ nílé ayé torí wípé bí wọ́n bá ṣe fẹ́ràn àwọn èèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ kọ́ làwọn èèyàn fẹ́ràn rẹ o
ìwọ̀n bí èèyàn lọ fẹ́ràn rẹ o ìwọ lè máa rò ipò fẹ́ràn gbogbo àgbáyé ọkùnrin obìnrin ọmọdé àgbà mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ìwọ lè máa lérò pọ̀ fẹ́ràn gbogbo wọn torí olóyè Sunday Igboho fẹ́ràn gbogbo wa ní fi ń jà fún wa wọn ò sí ẹ̀yà kankan wọn ò sì sí ẹ̀sìn torí nínú Yorùbá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ́ẹ̀ ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ dẹ́ni nínú ìran Yorùbá a tún pín lẹ́yà Ìjẹ̀ṣà ń bẹ Yorùbá Ọ̀yọ́ ń bẹ Yorùbá Ògbómọ̀ṣọ́ ń bẹ Yorùbá Ìlọrin oríṣiríṣi lọ́lọ́run dá wa Yorùbá Ìjẹ̀ṣà ń bẹ Ìjẹ̀bú ń bẹ Ẹ̀gbá ń bẹ Èkó ń bẹ Ẹ̀pẹ́ ń bẹ tápẹ́ èdè wọ ọ̀jọ́ra wa Yorùbá náà ń gbogbo wa wọn ò kí wọ́n ṣáàdúró pé sòfà tó jẹ́ pé Yorùbá ń gbogbo wọn lè ń jà fún wa ṣé ara wa náà lọ́yẹ kó tún máa hàn ṣé ara wa lọ́yẹ ká tún máa ta dúkìá rẹ̀ ẹ já tẹ̀síwájú. 2017 la ẹgbẹ̀rẹ́ mọ̀ mi la sign agreement ní àti ẹ̀ ó sì lọ ṣèwé ní 2024 fún òun ní 2025 àti ní 2025 ó ṣèwé ó ló ti di tòun last year nígbà tó ní kẹ́hìn last year yìí náà ló ṣe pátápátá pé òun ti ní ó wá fẹ́ lọ ṣe sí ọ̀pọ̀ lé lórí àwọn adébí tó ti ṣe sí ọ̀pọ̀ ní secretariat àwọn ìjọba rẹ̀ ó kọ Sunday Adéyẹmọ nígbè ní orí kìnìún agreement tó ṣe fún ẹ fún ti tà fún ẹ ẹ jẹ́ kí n ṣàlàyé àrẹ̀dà kó lè yí wa o tẹ́lẹ̀ pé fídíò yẹn ń hó àgẹ́gẹ́ bẹ́ẹ̀ sí màmí sí èmi máa ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kó lè yí wa dáadáa. ilé epo tí olóyè Sunday Igboho kọ́ tẹ́pẹ́ àwọn ni wọ́n ń ra lẹ̀ rẹ̀ àwọn ni wọ́n fowó ara wọn ra wọn fowó ara wọn kọ́. ìgbà wọn parí ẹ̀ tán wọ́n wá fi líìsì fẹ́nìkan fi pé wọ́n fi rẹ́ǹtì fẹ́nìkan tó lọ fẹ́ máa ta epo ń bẹ̀ olówó ló náà jẹ́ pé tálákò lè ṣòwò epo olówó náà ní ṣòwò epo wọ́n wá fi rẹ́ǹtì fún sẹ́mọ̀ pé yóò ti ní iye ọdún bọ́yọ́dún mẹ́wàá ni bọ́yọ́dún méje ni bọ́yọ́dún márùn-ún ni wọ́n ti ṣàdéhùn yẹn wọ́n ti kọ́ bọ̀wé àwọn méjèèjì lọ́ọ̀yà ti bá wọn ti kọ́ bọ̀wé ti bá wọn kọ́ bọ̀wé. ẹ wò kán sí o dẹ́n bó ṣe wá rí tí gbogbo ẹ̀ dàrú yìí tó lè tí gbogbo à ń pariwo pé ẹ má dúró o eré tètè ń tẹkọ agége o ẹ má dúró ẹ má lọ ní tẹ̀fi sájáde. níṣẹ́ ni ó ti lọ ṣe ìwé yí pé olóyè Sunday Igboho ta ilé epo fóun ni kì í ṣe epo fi háyà mọ́ wọ́n ti ṣèwé yẹn wọ́n ti ṣe ọ̀rẹ́dì wọ́n ní wọ́n á gbèwé lọ sí bóyá iléeṣẹ́ ìjọba kan ni ìpín afẹ́ gba sí ọ̀fọ̀ tí ó fi nílẹ̀ pátápátá tíjọba gan onílé bá dùn mọ́ ìwé ìwọ̀n òye yín ṣé àmọ̀ pé tíyàn bá lọ fowó ara èèyàn ralẹ̀ nísìn mo ní owó mo níbi 10 million má lọ fi ralẹ̀ ilẹ̀ tí mo bá rẹ̀ ń sẹ́ńpẹ́ tó talẹ̀ fún mi yóò fún mi rìsíìtì á sì lọ́yà agreement tọ́ba wá ṣe tán àwọn ìwé yẹn ìwé ọjọ́ bíi mi ìwé táàsì ìwé yẹn á wà kójọ iná wà lọ kó bá ìjọba wípé mo fẹ́ nílẹ̀ yìí pátápátá mo fẹ́ kílẹ̀ yìí ó di tèmi pátápátá kí ìjọba fọwọ́ sí kó jẹ́ pé bí ìjọba bá fẹ́ lò gan wọ́n dọ̀bálẹ̀ fún mi báyìí ni ìmọ̀ba ní ta fún ìjọba wà gbó lórí rẹ̀ owó tí a fi ń ṣe ètò owó kékeré o ọwọ́ akọ̀wé ni ọwọ́ akọ̀ lọ sọ́dọ̀ ìjọba wípé òun fẹ́ gba sí ọ̀fọ̀ wọn láwọn ìjọba wa wò wọn wo ẹni tó nílẹ̀ láti ilẹ̀ gbé gbogbo rìsíìtì náà ṣe ó gbé jáde kọ̀ǹpútà gbé jáde wọn wá rí orúkọ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho wọn wá bá ń bi kọ̀ǹpútà pé olóyè Sunday Igboho ló nílẹ̀ yìí bó ló ṣe jẹ́ tiẹ̀ ẹni bàbá ń gbìyànjú láti ṣàlàyé pé bó ni ilẹ̀ ṣe jẹ́ tiẹ̀ tí wàá fi pọ́ gba sí ọ̀fọ̀ ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú ká lè gbádùn ẹ̀. orí kìíní agreement tó ṣe fún ẹ fún ti tà fún ẹ ó sì lọ mú wa. ẹgbẹ́ àní tí wọ́n ń sọ yẹn o wọ́n ní iléeṣẹ́ ìjọba nígbà tó kọ̀wé lọ pé òun fẹ́ gba sí ọ̀fọ̀ ó fẹ́ gba ilé tí wọ́n ti kọ́ tán ilé epo ńláńlá ni o kò sí ilé epo kékeré o tí olóyè Sunday Igboho gan ti lò ó kó tó di pé gbé fóun náà ó sì rẹ́ǹtì rẹ̀ ni wọ́n ṣèwé òun kọ́ bọ̀wé olóyè Sunday Igboho kọ́ bọ̀wé lọ́ọ̀yà kọ́ bọ̀wé ìjọba fọwọ́ sí i ìgbà tó ní olóyè Sunday Igboho sí lé mọ́ ọwọ́ á fẹ́ sọ ilé epo yẹn di tiẹ̀ ọwọ́ á lọ gba ìwé àlùmọ̀ǹkọ́rọ́ yẹn wá gbà jọ ọwọ́ á kó lọ iléeṣẹ́ ìjọba Ministry of Land and Housing ìbí ẹ ti ń fún yàn sí ọ̀fọ̀ mi ti gbé tán mi ètò oṣù mẹ́fà mi ètò ọdún kan kó tó padà yọjú kó tó di pé ìjọba sáyìn rẹ̀ tó jẹ́ bá ti sáyìn rẹ̀ tán agbára ìjọba gan
tíjọba bá lóun fẹ́ lò ó tẹ́nitọ́ bá lóun ò fúnjọba. iye tó wọ́n gbà lórí ẹ̀ nìyẹn. táyé òbí parẹ́ kò sí. àfẹn tó bá wùyàn kéèyàn fẹ́ wípé tọ̀ ẹ lò fún bàbá ìpàdé àkànmí padà. wọ́n fẹ́ gba sí ọ̀fọ̀ lórí ilé epo tí olóyè ti Sunday Adé. tó ń ṣẹlẹ̀ ní o kò ń ṣe pé ẹ rí i pé orúkọ lórí ilé epo ṣé a ti mọ̀ pé olóyè Sunday Igboho wọn lọ́ba ló ń bọ̀ wọn lọ́ba lọ mú rìsíìtì wá lóòótọ́ wọn ní abáwo rìsíìtì ní bá rí i pé olóyè Sunday Igboho ló fọwọ́ sí pé òun ti tà á fún un. bí mo ṣe wà lẹ́yìn odi yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n nísìnyí àwọn tó ti talẹ̀ àwọn tó ti ta dúkìá mi wọn fẹ́ kí n dé torí wọn ta dúkìá mi àwọn tó ti gba dúkìá mi wọn fẹ́ ń dé ilé epo mi ti ń bẹ ń jọ́sẹ̀ sókà yìí wọ́n sì gbà ẹni tí mo gbé fún kọ́ mo fi ṣe elise pé mo lè ṣe fún òun bá sọ di tí ó sì ṣèwé lóun òun ni mo sì ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni o mo wá lọ ilé ẹjọ́ pé kí n bá ní fi jà nísìn èmi ni mo dé yìí n wo adájọ́ ìwé tí mo fi lísì ẹ̀ fún rẹ̀ fọdún méje a dẹ̀ sign agreement ní 2017 èmi àtẹjọ́ sign agreement adájọ́ ní òun rèé 2017 la ẹgbẹ̀lẹ́mọ̀ mi la sign agreement ní àti ẹ̀ ó sì lọ ṣèwé ní 2024 kó lòun ní 2025 ìgbà tó di 2025 ó ṣèwé ó ló ti di tòun last year nígbà tó di last year yìí náà ló ṣèwé pátápátá pé òun ti ní ó wá fẹ́ lọ ṣe sí ọ̀pọ̀ lé lórí ó wá débi tí ó ti ṣe sí ọ̀pọ̀ ní sẹkítírìàtì àwọn ìjọba ọ̀gá ó kọ Sunday Adéyẹmọ níbẹ̀ ní orí kìnìún yìí agreement tó ṣe fún ẹ fóun ti tà fún ẹ dà ó sì lọ mú wa signature tí mo fi sign yìí sì fún ọ wá lọ yọ ìsìnkú mbẹ ó fún sẹ́ẹ̀lì síbẹ̀ ó sì gbé fún ọ wọ́n ń ṣèwé yẹn lọ́wọ́ lèmi bá dé lọ́lọ́run lolúbàdàn àti àwọn bàbá mi bá wọn bá lẹ́yìn ọba pátá àwọn ológun bá gbéra pé Sunday léyà mọ̀bọ̀ nlé ni mo bá dé mo wá débẹ̀ ọ̀rẹ́ wa bó ní nǹkan lólóhùn ti ra kíni bó ti ra lọ́ba ní àwọn ìjọba tó gbẹ́sẹ̀ lé gbogbo property láwọn tó wọ́n ti tà fún wọn láwọn wà láwọn SCPC wọn lá SCPC àbọ̀ ogun ICPC ta ICPC kan ti 1 million yálà ya babalababa tó bí bàbá ò lè gbà tí n bá kúlẹ̀ ò lè dá bàtà mi mú tí n bá kúlẹ̀ báyìí ò lè gbà ẹ̀yin tẹ́ bá rò pé gba property mi tara yín ni tí n bá kúlẹ̀ òkú mi ó bínú dìde fún yóò sọ fún ọmọ mi pé ẹ lọ gba nǹkan bàbá yín ẹ tó bẹ́ẹ̀ adájọ́ wa ni sọ̀rọ̀ wọ wèrè tí ò sí gbòó lé gan kọ́kẹ́ ìran yẹ̀ wá ó lè gba property yẹ adájọ́ wa ni gbọ́dọ̀ débẹ̀ wọ̀ ohun tó ń rí ń bí ọ wá padà jẹ́ pé mo lísì ẹ̀ fóun ni tó ṣùgbọ́n gbà tó wáyá àwọn federal government ń wáyé pé àwọn ti gba gbogbo nǹkan mi wọ́n á ní fóun wá ẹ̀kíní kan wọ́n á ní dìbò kan lónìí wọ́n lẹ́nìkan lónìí wọ́n sá tà fóun wọ́n ló ti wọ́ wèrè èmi ni mo ṣèwé fún wọ mo dẹ̀ kúrò fún wa federal government wo ló tà fún níbo ló ti tà fún níbo ló ti wá aráàlú bo ni ẹ ohun tí mo fi wọ ẹni pé Èkìtì tó jẹ́ àwọn èèyàn mi pọ̀ lẹ́kìtì ìbáni kò jù ọ̀lẹ́ látòrí the first story ni aráàlú bo ni ẹ bí mo ṣe lé mẹ́ nìyẹn bẹ́ẹ̀ làwọn lẹ́mí kan tọ́lọ́ ń dẹ̀ mọ̀ pé mi mo ní kí n tó rí wọn lé kò yí sí rárá òun ò fẹ́ kí n wálé pẹ̀lú àwọn èèyàn náà dáadáa kí ni mo ṣe fún yín kí ni mo ṣe ohun tí mo sọ ni pé ẹ mọ́ pààrọ̀ mi mọ́ ó sì dogun mọ́ mi lọ́wọ́ ó sì dọ̀nà tẹ́mi ẹ̀mọ́ pé ó dọ̀nà tó yẹ ó sì dọ̀nà ọlọ́run bá tó sì ní ó dọ̀nà tó dídọ̀nà rẹ̀ ìmùsí ọlọ́run ni òun ló ní kó yí mi lọ́wọ́ mo sì sọ yẹn òun tó dẹ̀bi ní kó yí mi lọ́wọ́ ọlọ́run tó ní kó yí mi lọ́wọ́ ọmọ tó rí ó sì ṣe kí n wà ní ìgboro gbogbo gbà kẹ́rẹ̀ ti lọ
ọba tó lẹ̀mí ti wọ́n gbé ẹ̀mí rẹ̀ ń pamọ́ tó rọ́ lóhun tí mo fẹ́ lù ẹ̀ fún ó sì fi mí pamọ́ fún ọdún yẹn bíi 5 pé mo pa ẹ̀ mọ́ ẹ̀ mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ọdún 5 yẹn dúkìá yẹn kò nítumọ̀ kankan nígbà táwọn ọmọ mi mọ̀ ẹ̀ màá ní mọ̀ mi gbogbo dúkìá tẹ̀ mọ̀ ẹ̀ nígbà tí mo ń bọ̀ I came to this life with nothing and you are going back with then I'm going back with nothing when time is coming. Máa padà pẹ̀lú kò sí kankan torí mi tí ìrẹ́nìkan tó padà pẹ̀lú gbogbo dúkìá yìí gbogbo eléyìí kò nítumọ̀ kankan tí máa ń jáde mọ̀mọ́ ilé ọ̀sẹ̀ pọ̀npọ̀n ìmọ̀ máa ń gbé lọ gbogbo ọkọ̀ tẹ́ ń wò èmi kàn fi tó lé ní o èmi kàn ń lò ó lè wá pátí kí n gbé kàn wá bẹ̀ o pọ̀npọ̀n máa gbé wa ọlọ́run yìí ni o èmi kàn fi ń dírẹ́sì lé ni o wọ́n ti fún mọ́ fi tó lé nígbà yẹn náà ni pé ẹ̀mọ́ olóṣèlú ni mí táwọn olóṣèlú bá wà mí wá tó wọ́n lè tó mọ̀ tó lólé wọ́n lè fún mi lówó kékeré.